dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Olúwabùkọ́lá ayako tí ẹ mọ̀ sí ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò kò sí mìmí lénìí. Lórí ètò kò sí mìmí lénìí, ẹ dìjú ẹ jẹ́ kí a gba àdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín. Àdúpẹ́ fún oore ọ̀fẹ́, àánú àti ojú rere tí a rí gbà, tí ẹ fi mú wa wà láàyè tí ó dára. Ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ọ̀pọ̀ omi ni ó kọjá ní abẹ́ afárá, ṣùgbọ́n àánú yín gbé wa ró, àánú yín mú wa wà láàyè. Olúwa ògo ni fún orúkọ yín o, àmọ̀rírì yín o, àmọ̀rírì rẹ, apá ńlá tó ń jagun ayé wa o, àmọ̀rírì rẹ. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa, ẹ̀mẹ́gbẹ́ ẹ̀yìn wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní tó bá ti ń gbé tí ọ̀tún wa wọlé, ẹ má jẹ́ kó gba tòsì jáde. Ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, tó ti àgbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín àmín orúkọ Jésù. Kí ni ohun tí a máa gbé yẹ̀wò lénìí? Ohun tí a máa gbé yẹ̀wò, àkórí tí ó sọ wípé ẹrù ogun nínú ẹrù ògo. Ẹrù ogun nínú ẹrù ògo. Ó jẹ́ àwọn ọ̀rọ̀ kan máa ń sọ pé ẹran kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Nígbà tá a bá ń yànnà náà, tá a bá ń tu lẹ́yọ la tún máa mọ bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́. Ẹ farabalẹ̀, ẹ máa bá mi bọ̀ ẹ máa bá mi bọ̀ lórí ètò kò sí mìmí lénìí. Ẹ jẹ́ ká mú bíbélì kíkà wá nínú ìwé Genesis orí 34. Ẹsẹ̀ yẹn gùn díẹ̀ láti ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ 17. Ẹ jẹ́ kí n sáré kà á nítorí àkókò wa. Ìwé Genesis orí 34 láti ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ 17. Ó sì fi àṣẹ fún ìríjú ilẹ̀ rẹ̀ wípé, fi oúnjẹ kún inú àpò àwọn ọkùnrin wọ̀nyí, ìwọ̀n tí wọ́n bá lè rù, kí o sì fi owó olúkúlùkù sínú ẹnu àpò rẹ̀, kí o sì fi ago fàdákà nì sí ẹnu àpò àbíkẹ́yìn àti owó ọkà rẹ̀. Ó sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Jósẹ́fù ti sọ. Bí ojúmọ́ sì ti mọ́, a sì rán àwọn ọkùnrin náà lọ, àwọn àti àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ wọn. Nígbà tí wọ́n sì jáde kúrò ní ilẹ̀ náà, tí wọ́n kò sì jìnnà, Jósẹ́fù sì wí fún ìríjú rẹ̀ pé, dìde, lépa àwọn ọkùnrin náà. Nígbà tí ìwọ bá sì bá wọn, wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi fi búburú san rere? Nínú ẹ̀yin kí Olúwa mi máa mú, èyí tí ó sì fi mọ̀ràn. Ẹ̀yin ṣe búburú ní èyí tí ẹ̀yin ṣe yìí. Ó sì lé wọn bá, ó sì sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn. Wọ́n sì wí fún un pé, èéṣe tí Olúwa mi fi sọ irú ọ̀rọ̀ yìí wọ̀nyí? Kí a má rí pé àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ ṣe ibi irú kan wọ̀nyí. Kíyèsí, owó tí àwa rí ní ẹnu àpò wa, àwa sì tún mú padà fún ọ láti ilẹ̀ Kénáánì wá. Báwo ni àwa yóò ṣe jí fàdákà tàbí wúrà nínú ilé Olúwa rẹ lọ́dọ̀ ẹnikẹ́ni nínú àwọn ìránṣẹ́ rẹ? Tí a bá rí, kí ó kú, àti àwa pẹ̀lú kí a di ẹrú olúwa mi. Ó sì wí pé, jẹ́ kí ó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín. Ènìyàn tí a bá rí ní ọwọ́ rẹ̀, òun ni yóò di ẹrú mi, ẹ̀yin yóò sì ṣe aláìlẹ́ṣẹ̀. Nígbà náà ni olúkúlùkù wọn yára sọ àpò rẹ̀ kalẹ̀. Olúkúlùkù wọn sì tú àpò rẹ̀, ó sì wá a kiri. Ó bẹ̀rẹ̀ láti ẹ̀gbọ̀n wa, ó sì pín lọ́dọ̀ àbíkẹ́yìn. A sì rí ago náà nínú àpò Bẹ́ńjámínì. Nígbà náà ni wọ́n fa aṣọ wọn ya, olúkúlùkù di ẹrù lé kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀. Wọ́n sì padà lọ sí ìlú. Jósẹ́fù sì wí fún wọn pé, ìwà kí ni èyí wù yìí? Ẹ̀yin kò mọ̀ pé irú ènìyàn bí èmi a máa mọ̀ràn ní tòótọ́? Júdà sì wí pé, kí ni àwa yóò wí fún olúwa mi? Kí ni àwa yóò fọ? Tàbí àwa yóò ti ṣe wá wẹ ara wa mọ́? Ọlọ́run ti hu ẹ̀ṣẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ padà. Wò ó, àwa di ẹrú olúwa mi, àti àwa àti ẹni tí a rí ago náà ní ọwọ́ rẹ̀ pẹ̀lú. Ẹ jẹ́ kí n mú ẹsẹ̀ bíbélì yẹn kí n fi àdàgbà ẹ̀yà rẹ̀ sọ̀rọ̀ síbẹ̀ yẹn, kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀.
kí ni mo sọ pé a fẹ́ gbéyẹ̀wò lénìí? Ẹrù ogun nínú ẹrù ògo. Gẹ́gẹ́ bí bíbélì tí a kà yẹn, ẹrù ogun nínú ẹrù ògo. Ẹ wo Jósẹ́fù, ó ti rí àwọn ọmọ bàbá ẹ̀ ṣùgbọ́n àwọn yẹn ò tí ì mọ̀. Ó wá di ẹrù ogun sínú ẹrù ògo wọn. Ó di Bẹ́ńjámínì tí ó jẹ́ àbúrò Jósẹ́fù gangan. Jósẹ́fù wá mú ife tí ó fi máa ń mu omi, ìyẹn kọ́ọ̀pù, ó wá dì sínú ẹrù Bẹ́ńjámínì. Òun ló di ife sínú ẹrù Bẹ́ńjámínì, ẹrù ogun sínú ẹrù ògo Bẹ́ńjámínì. Òun náà ló tún fi ẹ̀sùn kàn wọ́n wípé ẹ ti jà mí lólè, ẹ ti jí ife mi, ẹ ti jí kọ́ọ̀pù mi. Àwọn yẹn wá sọ pé àwa kọ́ àjálè, àjí nǹkan kan, àmú nǹkan nínú àpò olúwa mi, àjálè. Wọ́n sì ti tara wọn nínú. Wọ́n pe àwọn mọ́kànlá, ó yẹ wá o, ta ló mú nǹkan níbi tá a lọ yìí o, ta ló lọ mú ẹrù ẹlẹ́rù o, ta ló mú ẹrù olúwa mi o, ta ló fọwọ́ kan ẹrù ẹ o, ta ló ṣe gbá, ta ló ṣàwo. Gbogbo wọn sọ pé àmú nǹkan kan. Wọ́n tún lọ bá Bẹ́ńjámínì tó jẹ́ lásìbọ̀ wọn. Bẹ́ńjámínì jọ, ṣé òun mú nǹkan kan níbẹ̀ yẹn? Ó ní òun ò fọwọ́ kan kankan o, òun ò mú nǹkan kan o, láì mọ̀ wípé wọ́n ti di ẹrù ogun sínú ẹrù ògo Bẹ́ńjámínì nítorí pé wọ́n fẹ́ dá ìrìn àjò ayé wọn dúró. Olúwa. Jósẹ́fù tó di ẹrù ogun sínú ẹrù ògo náà ló tún fi allegation, òun ló fi ẹ̀sùn kàn wọ́n pé ó yá, wọ́n ti jà mí lólè o, wọ́n ti jí nǹkan lọ́wọ́ mi o, ó yá ẹ lọ tú ẹrù wọn, ẹ máa rí nǹkan tí wọ́n jí lọ́wọ́ mi, ẹ máa rí ń bẹ̀. Wọ́n sì tú ẹrù wọn lóòótọ́. Àwọn yẹn náà nítorí pé wọ́n ti sọ pé àwọn ò jí nǹkan kan, kò sí nǹkan kan tá a mú. Àwọn fúnra wọn ni wọ́n fẹnu ara wọn sọ pé ó dáa, tó o bá wá tú ẹrù wa, tó o bá bá ẹrù ẹ ń bẹ̀, tó o bá bá kọ́ọ̀pù tó ń wá ń bẹ̀, àwa máa di ẹrù ẹ. Sórí ẹni tó wá bá kọ́ọ̀pù yẹn gangan nínú àpò ẹ̀, ẹni yẹn ó máa pa. Àwọn fúnra wọn ló sọ bẹ́ẹ̀ nítorí pé ó dá wọn lójú pé àwọn kọ́ làwọn mú, àwọn òun mú, àwọn ò di ẹrù ẹlẹ́rù mẹ́rù wọn, láì mọ̀ wípé Jósẹ́fù fúnra ẹ̀ pàápàá ló di ẹrù ogun sínú ẹrù ògo àbúrò rẹ̀ nítorí pé ó fẹ́ fi wọ́n jìyà, ó fẹ́ fìyà jẹ wọ́n. Nígbà tí wọ́n wá tú ẹrù tí wọ́n rí, wọ́n ní kí leléyìí, kí la fẹ́ sọ, kí la fẹ́ wí, kí la ṣe fẹ́ sọ àlàyé eléyìí nítorí pé wọ́n ti bá ẹrù ogun nínú ẹrù ògo wọn. Wọ́n wá arrest wọn, wọ́n kó wọn lọ, wọ́n arrest wọn. Ìwọ náà tí wọ́n ti di ẹrù ogun sínú ẹrù ògo ẹ, o nílò láti gbàdúrà gidi. Ṣé o ti rí pé bó ti wà látètè kọ́ ṣe ó ń bẹ nísinsìnyí náà ni orí àrà tí Jósẹ́fù dá tó di ẹrù ogun sínú ẹrù ògo àwọn arákùnrin rẹ̀. Ó jẹ́ kí n rántí nígbà tí mo wà ní primary 6. Ìgbà yẹn ta fẹ́ ṣe orin ìdágbére, wọ́n á ní send forth orin ìdágbére. Náà wá ní ọ ṣàṣọ pé mo bá ní màá mú ìṣáná wá, pé a máa lò ṣáná, màá mú ìṣáná wá. Ìgbà yẹn mo sì ń gbé ní ọ̀dọ̀ granny mi. Nínú ilé granny mi nǹkan kan sọnù. Kí ló ti ní? Pọ̀nmọ́ gbígbẹ sọnù. Ọ ṣàṣì nǹkan bíi 4 náà ló sọnù ń bẹ̀. Lọ́ba ní àwọn tí granny mi wá ń gbé pẹ̀lú àwọn tenant granny mi, wọ́n wá ní pé kí granny mi kó lọ wọnú ẹrù mi, pé ó máa rí àwọn nǹkan tó sọnù ń bẹ̀, pé èmi ni mò ń mú lọ sí school, pé pọ̀nmọ́ yẹn èmi ni mo gbé lọ sí school, pé a fẹ́ fi ṣe send forth, èmi tí mi dẹ̀ gbé pọ̀nmọ́ lọ school. Ọjọ́ yìí ó wá jọjọ́ tí mo mú ṣáná, tí mo fẹ́ mú ṣáná lọ sí school. Nígbà tí granny mi wá dé, granny mi wá ní ó yá kí n tú ẹrù mi sílẹ̀. Mo wá dẹrù sílẹ̀, wọ́n wá bá ṣáná ń bẹ̀. Granny mi wá ní kí ló fẹ́ fi ìṣáná ṣe? Mo ní mo fẹ́ mú lọ sí school, pé a fẹ́ lò ní school ni. Àṣé àwọn èèyàn ti pé bíríkótò sẹ́yìn mi pé ṣáwọn ò sọ, àlóhun ló mú gbogbo nǹkan tó sọnù tí granny mi wá, pé ọmọ yìí ló mú, ẹ tètè mú dáadáa. Nǹkan tí mi ò wọ́wọ́, tí mi ò wẹsẹ̀, wọ́n dìlé mi lórí. A sì ti rí àwọn èèyàn náà bẹ́ẹ̀ tó jẹ́ wípé ọ̀rọ̀ tí wọ́n mọwọ́ mẹsẹ̀. Àwọn mìíràn wà ní ọgbà ẹ̀wọ̀n báyìí tó jẹ́ wípé ìṣe ni wọ́n di ẹrù ogun sínú ẹrù ògo wọn. Òun ló jẹ́ kí wọ́n bára wọn ní ọgbà ẹ̀wọ̀n. Wọ́n láǹdì sí ọgbà ẹ̀wọ̀n. Ó tún jẹ́ kí n rántí obìnrin kan, ó súnmọ́ mi dáradára. Ó máa ń jọ́sìn ní ilé ìjọ, àjọ máa ń jọ́sìn nígbà yẹn ni. Kí ló wá ṣẹlẹ̀? Ọkọ ẹ̀ ló ń so ògùn, pé òun ló ń fi ògùn control òun, kó jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ òun, kò jẹ́ kí kinní kan ṣe kinní kan, ó ṣàṣọ oríṣiríṣi. Nígbà tí wọ́n wá ní pé ó dáa, tó bá dá lójú pé kò ṣoògùn, ẹ jẹ́ ká tú ẹnu ẹrù ẹ̀. Wọ́n wá lọ sínú wardrobe arábìnrin yìí, wọ́n wá tú. Nígbà tó máa tú, wọ́n wá rí cross àgbélébù.
ìyẹn kẹ́ ò mọ̀ bó ṣe dénú wardrobe òun náà bá ní pé kí ni cross yìí wá dénú àgbélébùú ẹ cross àtàbẹ́là kí ló wá dénú wardrobe ẹ obìnrin yẹn bá bẹ̀rẹ̀ sí ní sọkún pé òun ò mọ òun kọ́ lòun fi síbẹ̀ òun ò mọ ǹjẹ́ ẹ rí pé wọ́n ti di ẹrù ogun sínú ẹrù ogun arábìnrin yìí ohun tí mò ń sọ yìí ló lé arábìnrin yìí kúrò nílé ọkọ o ó lé kúrò nílé ọkọ kò dẹ̀ ṣe òun ló fi síbẹ̀ àmẹ́ni tó fi síbẹ̀ wọ́n ti fi ẹrù ogun sínú ẹrù ògo ìwọ náà jókòó kó ronú wò ó jẹ́ kí n rántí àwọn òrírí tí mo ti rí ẹni tí wọ́n ń ṣiṣẹ́ lọ́fíìsì wọn ara àwọn tí wọ́n jọ wà ní ìgbìmọ̀ ara àwọn ìgbìmọ̀ yẹn òun ló sáìn pé ẹ wá tú díẹ̀ ọ̀gá mi wò ẹ wá tú díẹ̀ wò ẹ wá ṣe gbogbo àwọn ìwé ẹ wá yẹ̀ wò òun aṣenibánidárò òun ló ti lọ mú àwọn pépà tí ò yẹ kó sí nínú fáìlì ó ti kó sí pé kí wọ́n lè rí ọ̀gá òun mú kọ́gá ilé iṣẹ́ wọn ẹrù ogun nínú ẹrù ògo ẹrù ogun nínú ẹrù ògo ẹrù ogun nínú ẹrù ògo ó ní kí wọ́n lọ wádìí ọ̀gá òun kán lọ wo dáadáa kán tú díẹ̀ kán gbé yẹ́bẹ́yẹ́bẹ́ àwọn yẹn wá lọ lóòótọ́ wọ́n débẹ̀ wọ́n wo gbogbo fáìlì wọ́n wo everything wọ́n wo gbá wọ́n wo àwo wọ́n wo òkú bàbá sásùn wọ́n wo pé ọkùnrin tí ẹni ká wádìí yìí awádìí ẹ̀ títí àti ẹ̀rí nǹkan kan òun fúnra ẹ̀ ló tún wá júwe pé ẹ lọ wo ìwé báyìí báyìí nígbà tó jẹ́ pé òun ló fi síbẹ̀ ẹ lọ wo ìwé báyìí báyìí ẹ bá nǹkan báyìí báyìí níbẹ̀ ṣùgbọ́n ibi tọ́lọ́run ti máa kó ọ̀gá ẹ̀ yọ gbogbo àwọn ìwé tí wọ́n lọ kó sínú dọ́kúmẹ̀ntì yẹn ọ̀gá náà ní tiẹ̀ lọ́wọ́ nígbà tí wọ́n kó sínú dọ́kúmẹ̀ntì táwọn àyẹ̀wò ìwéwò tí wọ́n wá yẹ̀wò tí wọ́n béèrè lọ́wọ́ ọ̀gá báwo lọ̀rọ̀ ìwé yìí ṣe jẹ́ ó lóun ò mọ mọ́ọ̀ṣì ń pa ẹ̀ ṣùgbọ́n òun náà ní ẹ̀dà ti tòun lọ́wọ́ ó wá gbé ẹ̀dà ẹ̀ jáde ẹ̀dà ẹ̀ tó gbé jáde yẹn náà wá pe àwọn tí wọ́n ra àwọn nǹkan yẹn lọ́wọ́ ẹ̀ àwọn tí wọ́n ra nǹkan tí wọ́n ra àwọn ọjà yẹn lọ́wọ́ ẹ̀ àwọn yẹn ló wá tú àṣírí ẹrù ogun nínú ẹrù ògo ni mò ń sọ nípa rẹ̀ ẹrù ogun nínú ẹrù ògo àìmọye obìnrin tí wọ́n ti lé kúrò nílé ọkọ nítorí pé wọ́n di ẹrù ogun sínú ẹrù ògo wọ́n lè lọ fi oògùn wọ́n á fi ìwọ oríṣiríṣi wọ́n á fi sínú ẹrù wọn pé òun ló ń ṣe kinní kan àwọn nǹkan tí wọ́n mọwọ́ mẹsẹ̀ wọ́n á di ẹrù ogun sínú ẹrù ògo nítorí ẹ̀ ló ṣe jẹ́ kí ìwọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ kó máa gbàdúrà àti rí ẹni tó jẹ́ wípé wọ́n ní kó wá join ẹgbẹ́ mo kà á lè nínú newspaper ni mo sì kà wọ́n ní kó wá join secret court ní school ni o ó wá lóun ò ṣe secret court o pé kóun tó kúrò nílé náà ti kìlọ̀ fóun pé òun ò gbọ́dọ̀ ṣe ẹgbẹ́ òkùnkùn àwọn yẹn wá ní àwọn dẹ̀ máa fojú ẹ rí nínú campus yìí o ó ní nǹkan tó bá wù wọ́n kàn ṣe ṣùgbọ́n òun ní ti tòun o òun ò darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn pé òun ò darapọ̀ ní ọjọ́ yẹn wọ́n wá lọ pa ènìyàn àwọn ẹgbẹ́ òkùnkùn wọ́n pa èèyàn wọ́n wá lọ gbé sẹ́nu ọ̀nà ẹ̀ wípé òun ló pa á ẹni tí wọ́n dẹ̀ pa yẹn ó jẹ́ family vice chancellor university yẹn family vice chancellor university yẹn ni ẹni tó pa tó wá gbé sẹ́nu ọ̀nà ọkùnrin tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ yìí wọ́n wá lọ ọkùnrin yìí lọ sí court o ó lọ sí prison o wọ́n dá lẹ́jọ́ pé pípa náà máa pa pé torí òun ló pa ẹni yẹn ṣe rí ẹrù ogun nínú ẹrù ògo ó lọ sí prison tó jẹ́ pé 15 years ló lòun prison lórí ọ̀rọ̀ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tí àwọn tó di ẹrù ogun sínú ẹrù ògo arákùnrin yìí ó lò 15 years ní prison ṣùgbọ́n nítorí pé ọlọ́run jẹ́ olóòótọ́ ọlọ́run rán olùrànlọ́wọ́ sí àwọn senior advocate àwọn SAN àwọn ni wọ́n dìde fún wọ́n sì gbà pé wọ́n sọ pé ẹni tẹ́ ló pààyàn yìí kí ni evidence ṣe ká mọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní wọn ká mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n bá òkú ènìyàn lẹ́nu ọ̀nà ilé ẹ̀ pé dájúdájú òun ló pa á ṣùgbọ́n ọlọ́run gbé ìrànwọ́ dìde mélòó nínú àwọn tó ń jìyà ìyà ìmọ̀dí ìyà ẹ̀ṣẹ̀ ẹ̀rí Jósẹ́fù òun ló di ẹrù ogun sínú ẹrù àbúrò ẹ̀ Bẹ́ńjámínì wá jìyà ìmọ̀dí àwọn ẹ̀gbọ́n ẹ̀ àwọn Rúbẹ́nì àwọn Júdà wọ́n wá kélé lórí Bẹ́ńjámínì àṣọlè ni àṣewọ ló jẹ́ ẹrù ẹlẹ́rù àṣewọ ló mú kọ́ọ̀pù ẹni ẹlẹ́ni àṣegbà àṣàwọ̀ wọ́n wá kélé lórí tí ò dẹ̀ mọ́wọ́ tí ò mẹsẹ̀ ń bẹ̀ ẹrù ogun wọ́n wá dì sínú ẹrù ògo ìwọ olùgbọ́ mi náà níbo láti di ẹrù ogun sínú ẹrù ògo fún ọ
ó máa dìde kó sọ fún Ọlọ́run pé Olúwa bàbá mi níbo la ti di ẹrù ogun sínú ẹrù ògo fún mi, iná yọ dànù, iná jó dànù, ẹrù ogun nínú ẹrù ògo ayé mi, iná yá máa jó dànù nínú ayé àwọn ọmọ mi, nínú ayé ọkọ mi, gbogbo tó jẹ́ ẹrù ogun nínú ẹrù ògo wọn, ó yá iná Ọlọ́run jó dànù, 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 iná jó dànù, iná Ọlọ́run jó dànù, iná Ọlọ́run jó dànù. Jésù Olúwa wa, àmín. Àtúrí mìíràn, ọmọ ọ̀dọ̀ tó fẹ́ kó bá ọ̀gá rẹ̀, ó sì lọ fi ẹ̀jẹ̀ ó lọ fi pa aṣọ ọ̀gá ẹ̀. Nígbà táwọn ọlọ́pàá dé, wọ́n wá bẹ́jẹ̀ lára aṣọ ọ̀gá ẹ̀ pé ọ̀gá ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ́ mẹsẹ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀ lọ́fíìsì yìí, ẹni tó kú, ẹni tó yìnbọn fún, kí ni ẹ̀jẹ̀ ṣe dára aṣọ yín nílé? Ẹrù ogun nínú ẹrù ògo. Àwọn ènìyàn mà níkà, ènìyàn mà burú. Ẹ̀rí ohun tí Joseph ṣe ń gbà yẹn, wọ́n sì ń ṣe nínú ayé títí di èní eléyìí o. Ọ̀rọ̀ tí yóò mọwọ́ tí ò mẹsẹ̀, wọ́n á sì wrap ẹ̀, wọ́n á sì cover ẹ̀, wọ́n á sì gbélé ẹni yẹn lórí ẹrù tí ò mọwọ́ tí ò mẹsẹ̀. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, bàbá mi, ta ni ó gbìyànjú, ta ló múra láti di ẹrù ogun sínú ẹrù ògo mi? Ọlọ́run o, iná àti àrá, ó yá fi palẹ̀ rẹ̀ mọ́, ó yá fi palẹ̀ rẹ̀ mọ́, ó yá fi palẹ̀ rẹ̀ mọ́. Ta ló ń gbìyànjú, ta ló ń múra nínú ìjọba òkùnkùn láti di ẹrù ogun sínú ẹrù ògo mi, sínú ẹrù ògo àwọn ọmọ mi, sínú ẹrù ògo ọkọ mi? Olúwa fi iná yanjú ẹ̀, Olúwa fàrá yanjú ẹ̀, Olúwa fi iná yanjú ẹ̀, Olúwa fàrá yanjú ẹ̀. Ẹni òkùnkùn wo, ẹni ìkà wo, ẹni bí wo ló múra nínú ìjọba òkùnkùn láti di ẹrù ogun sínú ẹrù ògo mi? Olúwa iná àti àrá fi yanjú ẹ̀, fi iná yanjú ẹ̀, fàrá yanjú ẹ̀, fi iná yanjú ẹ̀, fàrá yanjú ẹ̀, fi iná yanjú ẹ̀, fàrá yanjú ẹ̀. Jésù Olúwa wa, àmín. Jẹ́ á tún sọ wípé bàbá mi, àwọn ẹrù ogun tí wọ́n ti dì sínú ẹrù ògo mi, Olúwa fi iná gbé jáde, fi iná gbé jáde, fi iná gbé jáde, àṣírí kó tú, 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 fi iná gbé jáde. Ẹ̀mí mímọ́ o, gbogbo ẹrù ogun tó ń bẹ ẹrù ògo mi ṣiṣẹ́, ó yá iná àti àrá, iná o máa sún, iná o máa sún ẹrù ogun láyé mi, láyé ọmọ, láyé ọkọ, iná o máa sún, iná Olúwa máa sún, iná Olúwa máa jorun, iná Olúwa máa jorun, iná Olúwa máa jorun. Jésù Olúwa wa, àmín. Gbogbo ẹrù ogun tí a ti dì sínú ẹrù ògo èmi àti olùgbọ́ mi, iná àti àrá gbé dànù lórúkọ Jésù, iná sún dànù lórúkọ Jésù. Ẹnikẹ́ni tó dúró láti ṣogun jà ọ́, láti di ẹrù ogun sínú ẹrù ògo rẹ àti tèmi, iná àti àrá ó yó wọn dànù, àfikún lé wọn jáde láyé, àfikún lé wọn jáde láyé. Jésù Olúwa wa, àmín. Olúbùkọ́lá Ayako tí a mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ìyá ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmì lénìí. Nígbà tí a tún máa pàdé ní ọjọ́ mìíràn lórí ètò Kò Sí Mìmì, ìpàdé wa bí oyin o. Ó dàbọ̀. Iná ò ní tówó yín. Tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ private chat mi láti bá mi sọ 0038 46 42 ni. Ó dàbọ̀.